الرحيم. الحمد لله في الحجة البالغة والكلمة النافذة الصادعة بالحق المحقة للباطل الدامغة، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أمر بالمعروف ونهى عن المنكر والبغي، شهادة قاطعة شموسها بازغة، وأشهد أن محمد عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وينصره على سوي الأهواء السائفة، وعلى آله وأصحابه ذوي العلوم البارعة النافعة. أحييكم من نادي الشيخ آدم عبد الله الإيلوري العلمي للفقهاء والأدباء والمفكرين الإسلاميين جريالي ميلوني. السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ pọ̀ òníwánú ọ̀rọ̀ wa náà ni pé ọgbọ̀n láàgbà tí bàbá wa mudirul markaz wa imamul markaz wa khatibul markaz Muhammad Habibullah Adam Abdullahi al-Ilori hafizahullah wa ra'ah tó ti sọ láti jọ Sunday ọgbọ̀n òun lágbà wí òkè tọ́ mo wá rí pé kí la fẹ́ wí wa min una تجلت عدالة الإلهية وانتقم القدر للمظلومين وسكت الغرور تحت أقدام الإيلوري الابن، وانتهت أسطورتكم الورقية. الخيبة تسكن دياركم للأبد. ومن هنا تجلت عدالة الإلهية. ẹ̀rí justice Ọlọ́run, justice Ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ wàntakọ̀mọ̀lù kọ́dàrú lílmọ̀tìlúmìn. wọ́n gbẹ̀san fún kádàrá lọ́dọ̀ kádàrá gbẹ̀san fẹ́ni tí wọ́n ṣàbòsí fún. wọ́n bu ọba alágbègé sí, wọ́n bu iṣẹ́ ádámù sí, wọ́n bu mọ́ríkàsì sí, wọ́n bu rọ́bìtọ̀ sí. wàntakọ̀mọ̀lù kọ́dàrú lílmọ̀tìlúmìn. kádàrá gbẹ̀san. wọ́sàkàtàlù gùrúùrù ìtajà àti irọ́ tí wọ́n ń kó kí sákàtà tààtà àkìdámọ̀ Ìlọrí al-Ibni. ó ṣubú sí eré àtẹ́lẹsẹ̀ tí àbálágége ń tẹ̀ mọ́lẹ̀ báyìí. wọ́n ń ta àti usturatukum al-waraqiyya. gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń dìkì, gbogbo ọ̀rọ̀ yín tẹ̀ ń dìkì. sultanu bàbá àwọn làwọn retí ẹ fẹ́ràn sultanu. síbẹ̀ ẹ lẹ́tẹ̀lé sufi, ibẹ̀ ní bídíà ní sufi kí lẹ́yìn retí àbáyín sultanu sí olórí ibú ọlọ́tẹ̀. wọ́n ń ta àti usturatukum الورقية إيرويتا الخيبة تسكن دياركم للعبد. أما لوسي نلو لاي أتين أتلانا سي أتي بو أتا مركاسي أتنتم بو أتا مركاسي. الخيبة تسكن دياركم للعبد. أما لوسي ني يوم أقبلين لوني تجلت عدالة الإلهية. justice Ọlọ́run ti hàn lórí markasi. gbogbo ọ̀tá tẹ̀ ń gbé tí wọ́n ti kọ́ tẹ́lẹ̀. wakamin akabatin wakamin sọ̀rọ̀batin wakamin arkalatin yẹ̀dọ̀ wá fi tọ̀rì kí al-àdá. mélòó mélòó jàmbá, mélòó mélòó fìtínà, mélòó mélòó gbẹ́kòtò aburú lọ́dọ̀ ọmọ akéwú sáàfà, lọ́dọ̀ àfà sáàfà ẹgbẹ́ rẹ̀, lọ́dọ̀ ẹlẹ́sìn ìsìláàmù sẹ́lẹ́sìn ìsìláàmù. àmọ́ kí lọ́lọ́run ṣe walakinna Allah tabaraka wa ta'ala. Ọlọ́run ti rẹ́rú rẹ̀ ṣe markasi ọmọ kéwú rẹ̀ ò ti máa wọ bílíọ̀nù báyìí. ìbẹ̀yìn lẹ́yìn lẹ́yìn fẹ́ wo al-khayba taskunu diyarakum lil abad. wallahi ẹ̀ máa lù sí náà ni. wantaat usturatukum al-waraqiyya. ustura yín al-waraqiyya ti tán. babalágége ń sọ̀rọ̀ pẹ̀lú dikkotul ma'rifa. ọmọ tí ń wí الوضوح الألفاظ، وضوء الألفاظ والبيان، وضوح الألفاظ والبيان. ọ̀rọ̀ bàbá òye ni kò ní máa lọ àpọ̀, kò ní kékeré, kò ní kẹ́lá ni bí ń ké Kùránì kò ní ṣìkà. bó bá lọlẹ̀ lárúbáwá yóò lè gbé nítorí bá sọ lọ́dọ̀ lárúbáwá sórí péjì ẹ̀
ẹ wá rí bọ́lọ̀ ti ṣe fún bàbá Alágége nu alimohiba almaharat almohiba alhibatul ilahiya mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ fún bàbá Mudiru Markaz abẹ́ ẹ̀gbọ́n tí mo wí dikkotul maarifa ọmọ tí ń wí uduhul alfas wal bayan kọ́rọ̀ yóò kílíà kọ́má lọ ń bẹ fún bàbá Alágége almaharat àbàbá wa skillful of very skillful almohiba ẹ̀bùn ọlọ́run bẹ alhibatul ilahiya márùn-ún yìí ń bẹ fún bàbá Mudiru Markaz òun náà ni sọ̀rọ̀sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ó ní lakod ijtamaat fi shakhsiyat Mudir Markaz Muhammad Habibullah Adam Abdullahi Al-Alori min al-khasa'is ma ya'izzu bihi ijtima'uhu fi 'azam ar-rijal نبوغ فطري ذكاء نادر وعقل راجع وخلق كريم وترفع مدير المركز عن باطل حياة الدنيا فوهب نفسه بما فيها من آسه المزايا للعلم والأدب ففاز منهما بعصم النصيب لقد كانت ثقافات الإسلامية لعصره قد استبعرت وتشبعت فنونها تدوينا وتعليفا ووضع وترجمة واقتباسا كما كانت قراء العلماء قد جادت برواي العلوم نسما ونثرا فاطلع مدير المركز إلى كل ذلك اطلاعا تدبر واستوعبه وأحاط به فكان كامل العدة تم الآلة لا ينقصه شيخ من ثقافات عصره لا ينقصه شيء من ثقافات عصره وانصرف عن صروف الحياة الدنيا إلى العلم والأدب والتفكير فنظم ونثر وألف ودرس كان مستقل رأي يجهر ما يعتقد أجبناغا يجهر ما يعتقد ورائده الصدق وغايته الحقيقة ووسيلته إلى ذلك أدبه المتميز وفي جوابين شيخ آدم الكبير من الذي خدم اللسان العربي لغة وبيانا ونوى وصرفا إنه العلوري آدم عبد الله العلوري الربع اللسان خدم العلوري الفقه كأبي حنيفة الربع اللسان وخدم العلوري الحديث كالإمام البخاري والترمذي الربع اللسان وخدم العلوري التفسير كسماساري الربع اللسان العروبة عندنا ليست دم ولا جنس إنما هي اللسان فمن تكلم بها فهو عربي الإلوري فوق الجميع بيقولوا بوتي الشيخ آدم náà ló ṣe bàbá Mudiru Markaz náà bẹ́ẹ̀ ọgbọ̀n àgbà ṣebí lẹ́sì náà ń jáde káàkiri ẹ jáde lọ́dún yìí náà àti pòfẹ́sọ̀ nù yín àti kẹ́nẹ́ nù yín àánú ò ní fi yín lẹ́ o wà mọ̀ ní hákàmà ta ni ọ̀dájọ́ ẹ fẹ́ràn sùtọ́nù ṣẹbẹ́ ló ń súnfì ni ẹ̀ à ń retí lọ́dọ̀ ọlọ́tẹ̀ burú ọlọ́wọ́ yí àgbàríkà mùnáfìkì yín ọlọ́wọ́ kọsẹ̀ mùnáfìkì yín ojú ọmọ tì yín ni o alkhaiba taskunu diyarakum lil abad wallahi ma lùsì ni wọn ta àti usturatukum alwarakiya gbogbo ọ̀rọ̀ àyín tẹ̀ ń padà ti tán bó ṣe rí nu ìnífẹ́ kọ̀rọ̀ ogun ya Mudir al-Markaz bẹ́ẹ̀ ti máa wí qad ja'alta fasafirta wa amilta fa ahsanta wa banayta fa atqanta wa qulta fa saddaqta wa jufita fa afawta wa lakum min ad-du'a wa min Allahi al-ijaba olúwa àánú rẹ àdójútì rẹ tó dá ti gbogbo àwọn asahabul fil dákùnmọ́ dá ti gbogbo ọ̀tá Markaz àtọ̀tá Sheikh Adam àtọ̀rẹ́ ọ̀tá Markaz tó pé gbogbo tí ń bá ń jọ̀tá Markaz lẹ́ẹ̀ máa rí káàkiri wàláhì ilé bàbá yín lẹ́wọ̀ níta fẹ́ fi wó Markaz lẹ́ẹ̀ fi wó lé bàbá ńlá bàbá yín lọ́lọ́run fi ṣe irinṣẹ́ ìbájà fún yín ń wì lànàtúláhì alaykum wà lànàtúláhì ala man la yal'anukum ibi dandan ọlọ́run kọ́ máa bá yín àfi tó bá jẹ́ pé ẹ̀sọ́ pẹ́ fẹ́ wó Markaz àfi tẹ́ ẹ̀ bá fẹ́ ba bẹ̀rún jẹ́ wàláhì ẹ̀ lè rí bàjẹ́ ilé yín lẹ́ bàjẹ́ ntí bàbá ńlá bàbá yín kójọ tí ò rí kójọ òun lẹ́ bàjẹ́ kékeré nu yín ni àáfàá nu yín ni olódò nu yín ni àti gbogbo eléri ibú nu yín wàláhì tẹ́ bá fẹ́ bá yẹn jà lọ́run fi bá yín jà
ọlọ́run wọlá àdójútì rẹ̀ tó dá ti gbogbo kò ní ṣeéṣe kò ní ṣeéṣe tó fi ṣeéṣe lójú kò ní ṣeéṣe àdójútì náà ni wọ́n máa dá tì ọlọ́run àlàáfíà ọlọ́run yóò fún bàbá Alágége gbogbo ìgbà èyí òun làdúrà téèyàn tọrọ ti rí téèyàn bá gbọ́ gbogbo nǹkan ní ológun àmọ́ mùgọ̀ kọ́ máa sì kéwúké kọ́ ó ti dé egun ẹja àdúrà kan ò lè ràn yín hùn àdúrà kan ò lè ràn yín hùn gbogbo yín wallahi tallahi intahati usturatukum alwarakiya alkhayba taskunu diyarakum lil abad irú sẹ̀rí àtọ́lọ́ ń dá fáwọn ashabul fil ọlọ́wọ́n bá dá fún yín markasi ó borí yín yáyà markasi ó máa bẹ̀rọ̀ gbére either you like it or not wàyáyà almudir mudiru náà máa sẹ̀mí wàyáyà almarkasiyun gbogbo àwọn markasiyun wo almukhlisun àwọn tí a ń láfọ̀mọ́ fún markas wàfọ̀rọ̀ ẹ̀hó gbogbo àwọn fáriwò markas tó dá àtàwọn branches tó sì pé àdéhùn àwọn yàrá ń ṣàdúrà fún olúwa akí gbogbo ọmọ markas àmọ́ kó ọmọ markas òdodo nù rẹ̀ ọmọ àdùnkú Bàbá Alágége sọ pé ọgbọ̀n làágbà wọn àná sí Saudi wọn ti máa pariwo káàkiri ẹ máa retí sultanu ẹ fẹ́ràn sultanu wà lẹ́yìn markas sultanu wà ọlọ̀tẹ̀ nìyí ẹ gbogbo alábòsí láyé wàlá yazidu zalimina illa khasara òfò ní ọmọ ẹlẹ́kùn fún yín wallahi wal Qur'anil azim àfi tẹ́ bá padà ẹ̀yin owó markasi ṣé bí n ta tí Bàbá Alágége ń yẹ àná fọ́rọ̀sì markasi àti dé bílíọ̀nù báyìí ṣé fọ́rọ̀mù yóò tó pé ká máa tẹ̀lé ó sì ní ìmọ̀ rẹ̀ ní ìmọ̀lọ́lá àdínì ẹ̀yin ọ̀ma kínní yìí òdo lẹ́gbà tó bá dọ̀rọ̀ ọ̀ma ọ̀rọ̀ onímọ̀ yìí òdo lẹ́gbà alifalaki wa nujum ìmọ̀ ni sẹ́bẹ̀ ẹ̀rí kí n fi kínní wá káàkiri Bàbá Alágége wa lo mẹ̀rẹ̀sọ́ọ̀dì kankan kò lo nkankan láti fi wá kò lo instrument kankan ọkà báyìí náà ni ọ nígbà kò ṣeé ṣe kí wọn rọṣù wọn dẹ̀ ní wọn rọṣù kí ló tún wá kú. alkhayba taskunu diyarakum lil abad wallahi ẹ máa sọ ti mi gbogbo ẹni intahati usturatukum alwarakiya olúwa kò jù báyìí náà lọ rọgùn àǹfihìn ìfimúbolẹ̀yìn àti kéétà yín ọlọ́run ayé àlùbáríkà mùnáfíkì yín ọlọ́run ayé àlùbáríkà àrọ̀ yín gbogbo yín ẹ tún máa bọ̀ eléyìí ni pàtó àkàsáré sí eléyìí ni subhana man la iba fi wala khata wa fawqa kulli shay'in min alim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.